Jésù Olúwa wa. Tó o bá rà mí dáadáa ṣe, mo ní kó o rà àánú gbà lọ́sẹ̀ yìí. Agbára bàbá ká o, agbára Jésù ká. Agbára bàbá ká o, agbára Jésù ká. Gbogbo ìṣòro tó wà láyé mi o, agbára Jésù ká. Agbára bàbá ká, agbára bàbá ká. Ọwọ́ agbára Jésù ká. Agbára bàbá ká o, agbára Jésù ká. Gbogbo ìṣòro tó wà láyé mi o, agbára Jésù. Mo ní lórúkọ Jésù kọ́dún yìí ló parí, o ò ní bá wọn sáré wọjà. Àwọn ẹ̀mí kan wà wọn ò ní bá wa wọ 2021. Ìwọ ò ní sí mbẹ̀. Mo fẹ́ kí o máa ṣàwọn àmì àbàmì bí o bá mi lè tó ń ṣe láàárọ̀ yìí. Àwọn ẹ̀mí kan wà tí Sátánì ò ní yọ wọnú ọdún 2021. Mo ní ìwọ ò ní jẹ́ pẹ̀lú ẹ̀. Wo nínú àánú Ọlọ́run gbogbo wa pátá ni ó ní orí ọ̀fẹ́ àti ohun tó dára fún ìrètí. Mo gbàdúrà fún ìrètí òkùnkùn lórí ayé kóòtù yìí mo parí. Ní orúkọ Jésù kò ní jàlàjàlà. Bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀mí mọ̀ ṣeun fún àlọ́ yìí.
aláàbò mi dáńsá kìrẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mighty name we are praying. Ní orúkọ Jésù láti gbàdúrà. Mo gbàdúrà ẹnu tó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ní kò ní fàyà. Àwọn ogun tí máa ń múni lẹ́nu tí kì í déyìn ó lè sọ̀rọ̀. Mo ní kó sì ló pa kò ní bà ọ́. Ọ̀pọ̀ àpàdé kéde ọbí kíkẹ́ oró. Mo ní orúkọ Jésù kò ní kọ́ nílé rẹ̀. Tó bá lè ṣàmì mẹ́ta kó sì tó parí wọn ò ní sáré burúkú wọnú ilé rẹ lórúkọ Jésù. Tó bá lámì mẹ́ta gidi ṣe ju ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ òjò ìbànújẹ́ kò ní rọ̀ ní lórí. Ṣòro tó gbé débí láàárọ̀ ìtòjọmọ́ ogun àlákàlà ni ẹ̀rọ kírun orí yíyí ni ara dídùn gbogbo tó jọmọ́ ìrora tẹ̀lé tó gbé débí láàárọ̀ tó ní òwe padà wá. Bíbélì wípé bí Ọlọ́run ti fi fàmọ́lẹ̀ Jésù Kristi àti agbára ẹni tó kún fún ẹ̀mí mímọ́ tó ń lọ káàkiri tó ń wọ àwọn ènìyàn sọ tó ń lé ẹ̀mí èṣù jáde nítorí pé Olúwa wà pẹ̀lú rẹ̀ a sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ pé nítorí pé Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú mi ó ti fi fàmọ́lẹ̀ yàn mí ó gbà lọ́wọ́ láàárọ̀ yìí bí Olúwa Jésù ó ní sáńgọ̀dà. Pé ọjọ́ mẹ́ta wàá rí ọwọ́ Ọlọ́run. Tálẹ́ni tó ń sá fún mi nítorí ogun tó fi ń jà mí. Wọ́n lọ́jọ́ tó bá rí lógun yẹn tán. Ọjọ́ tó bá rí yẹn báyìí. Ọjọ́ náà lógun yẹn tán. Lógun yẹn ó padà sórí rẹ̀. Ó wá sá fún ọ. Kò fẹ́ rí ẹ. Bó bá pè é kò ní gbé kọ́ọ̀lù ẹ. Ó ti lé lọ́dún mẹ́ta báyìí. Ó wà láàárín wọn. Bẹ́ẹ̀ kó pàdé ẹ dáadáa. Tálẹ́ni tó ń sá fún mi nítorí ogun tó fi ń jà mí.
fò oògùn láyé tí ẹ lò gbogbo ẹni tó torí rẹ̀ sàrò tó ń tó àṣẹ lápò lórúkọ Jésù ọdún yìí tó yí kòkòrò pẹ̀rọ. Mo gbàdúrà fún ẹnìkan tó mẹ́lẹ́yìn ẹni tó ti torí rẹ̀ rìn àjò ìparun ó ti pẹ́ tó ti lọ kò dẹ̀ tí ì padà dé bíbí tó wà lórúkọ Jésù Kristi ẹrù wíwo ọ̀wọ́ ìdíyẹ lórí. Mo gbàdúrà fún ẹnìkan àlá tá a ṣe sí ọ àlá tó lá tó dènà mọ́ lórí rẹ lórúkọ Jésù lónìí ó gbé ọsàn. Olúwa níbi tó o ti lérò pé mo máa ga ẹ̀gbọ́n gbé mi ga sọ́lẹ̀ àgbà wá tó kò bá tó ó bá ṣe é yá níbi tó o ti lérò pé mo máa ga. tó kọ́kọ́ gbà ládùúrà. Olúwa, ta ni ìgbédìde mi wà pẹ̀lú ló wà lọ́wọ́ rẹ̀? Olúwa, ta ni ìgbédìde mi wà lọ́wọ́ rẹ̀? Ìgbédìde ògbé yóò
Dábìlì ó gba ya Nábótì àdúgbò Ùráyà Nábótì ní Jésíbẹ́lì pa. Dábìlì gbáyà Ùráyà ó kú tán lọ́lọ́run ṣẹ̀ wá rán wòlíì sí Dábìlì. Jésíbẹ́lì pa àwọn Nábótì lẹ́yìn tó kú tán. Ọlọ́run ló wà ní pẹ̀sán. Ògbó tó torí rẹ̀ ìgbà tí bàbá àwọn ilé lọ́wọ́ torí ìṣẹ́gun tí Ùráyà ń lé kò rí o wípé òun ò lè wà nínú ilé wọn bá yá àwọn sọ nígbà tó ń bẹ nílé àgbọ̀ oríṣẹ́gun yìí ìwọ oríṣẹ́gun yẹn wà sọ fún Ọlọ́run Olúwa má jẹ́ kú tòwòtòwò kó lè tó parí gbogbo tó fẹ́ kú dànù láì gbogbo lò. Gbogbo ẹ̀kú láì kúrò ní orúkọ Jésù ẹ̀kọ́ ìwọlé sọ́jà wà. Jésù Olúwa wa, àmín. Ẹ jókòó. Láti ọ̀sẹ̀ tó kọjá láti ń béèrè fún agbára fún ìṣẹ́gun, agbára fún ìṣẹ́gun. Ẹ bá lọ sínú ìwé orin Dáfídì orí kejìléníọgọ́ta ẹsẹ̀ 11. Ìwé orin Dáfídì orí kọkànléníọgọ́ta ẹsẹ̀ 11. Agbára fún ìṣẹ́gun. Ẹsẹ̀ 11. Psalm 62. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Àríkejì ni mo gbọ́ èyí pé agbára ń bẹ ó jẹ́ ti Ọlọ́run. Ẹ bá lọ sínú ìwé Jóòbù tá a kà lẹ́ẹ̀kan. Orí 33 tá a kà ẹsẹ̀ 14. Nítorí pé Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, àní lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ènìyàn kò róye rẹ̀. Ìyẹn ni Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó lẹ́ẹ̀kejì ni mo gbọ́ pé agbára ó jẹ́ ti Ọlọ́run. Ó ní Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rìkejì, èyí ò sì lóye rẹ̀ pé agbára yìí Ọlọ́run ní. Báwo ìwé orin láwọn ìwé ìfihàn? Ìwé ìfihàn Revelation, ẹ bá wo orí 19 ẹsẹ̀ kìíní.
tí Olú Ọlọ́run wa ní ìgbàlà, ọlá àti agbára. Ẹ wá bá wo ìwé Lúùkù, ìyìnrere Lúùkù orí kẹwàá tí a kà lọ́sẹ̀ tó kọjá. Ẹ bá wo ẹsẹ̀ 19. Kò sẹ́ni tó débẹ̀. Luke orí kẹwàá, Luke chapter 10 verse 19. Kíyèsí, èmi fún yín ní agbára láti ṣèjọ àkekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sì sí ohun kan lójú bí ó ṣe tí yóò pa yín lára. Àmín. Nígbà tí ọ̀tá bá ń yí ọ lára, ó nílò agbára. Ohun ẹ̀mí, ohun tẹ̀mí ni. Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 2 orí 14. Ó ní pé ohun tẹ̀mí, ẹni tí ò pè aṣiwèrè kò lè mọ̀. Kò lè mọ̀. Ohun tẹ̀mí, Yorùbá sọ pé ohun tó bá do òun la fi wí ohun. Ohun tẹ̀mí la fi wí ohun tẹ̀mí. Bíbélì ìwé Kọ́ríńtì 2 orí 10. Ó ní pé lótìtọ́ àwa lè jẹ́ ènìyàn, oníṣègùn àwa kì í jà bí ènìyàn. Ohun ìjà wa kì í ṣe ti ara. Nígbà tí ènìyàn ńlá làákàlà tí wọ́n wá ní kó máa lọ mú òróró sójọ́ lára wọn. Nígbà tí ìwọ wà lọ fún ọ bí ó ti yẹ, ohun tó nílò ní agbára. Ọjọ́ Thursday ni mo ṣe pẹ̀lú wa nígbà tá a ń gbàdúrà fún àyẹ̀mọ́. Olùkọ́ni kan wọ́n sì padà lò bí ó ti mọ̀wé tó, wọ́n sì pa á. Èmi ò tiẹ̀ mọ̀ ọjọ́ yẹn gangan tí mò ń sọ̀rọ̀ yìí. Alẹ́ ọjọ́ yẹn ni àwọn ẹbí èèyàn kan tí mo mọ̀ tó súnmọ́ mi lọ ń pè mí bí aago 11 lálẹ́. Pásítọ̀, kí ló ṣẹlẹ̀ lọ́ máa ń sọ ìtàn yìí? Mo ní èmi ti gbọ́, ó kàn yín, ọ ti mú àbúrò owó. Wọn sì rí èèyàn kankan mú nínú ìwé yẹn bó ṣe pọ̀ tó àbúrò rẹ̀ nìkan. Òun lọ sọ pé pa lẹ́kítọ́rà yìí. Àyàfi ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wọ́n kó rí yìí sí ẹ̀ ní jẹta. Sórí tó bá wà ní ayé tá a wà ní tí ò ní agbára, wọ́n máa fi ẹ̀sùn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń rìn lórí orí ẹ̀, ẹlòmíì orí kọ́ ló fi rìn ẹsẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹsẹ̀ àwọn orí tó fi dúró. Mo rántí ọdún kan, mo ń lọ fún àdúrà níbẹ̀rẹ̀ nílọ́wọ́ aago 5:30. Nígbà tí wọ́n á jáde sí àdúgbò yẹn nínú kọ̀rọ̀. Ìsà òkú pọ̀ mẹ́, níṣẹ́ mo rí ilé ọ̀hún tó dìde. Ó dìde, ó rí òṣèlú bí i, ó dìde láti ń sáré pẹ̀lú aṣọ, ó dẹ̀ dìde ló sọ. Òtútù pọ̀ mí ní fún wa, mo dá, mo sá lọ, mi ò ti lágbára. Èèyàn tó wà nínú ẹbí mi, ó máa ń di gbogbo èèyàn lára. Ẹ̀gbọ́n tí ì bá ń sùn lóru, arábìnrin yìí ló wà máa bá ìwé kí ló dé ní sílẹ̀mù tiẹ̀ lò. Ìyá àpapọ̀ ìlú pàápọ̀. Bí máa ń gbàdúrà tó dájọ́ mi ní pọ̀jù. Ọkọ lùmí, àìsàn ìpọ̀. Àmọ́ ọjọ́ tí a gbára dé, ọ̀sẹ̀ yẹn gan, wọ́n ní ibi tó ti ń ta ìlú ṣubú. Láàárín ọjọ́ méje.
Àìsáyà orí kẹtàléní ogójì. Isaiah 43. Ẹ bá wo láti ẹsẹ̀ kìíní. Ọ̀rẹ́. Ìṣẹ́gun ìkíní, nígbà tí wọ́n bá ń da ìgbẹ́ àbí ìtọ̀ síbi ọjà rẹ lójoojúmọ́ àbí ní gbogbo ìgbà àbó ti ṣẹlẹ̀ rí, tí wọ́n bá ń da ìgbẹ́, wọ́n ń da ìdọ̀tí, ohun ẹ̀gbin, ohun tó lè ba okòwò rẹ jẹ́, ohun tó lè mú àdàlù àbí ìbọ̀dè wọnú ọjà rẹ ní gbogbo ìgbà. Èkejì, bó o ló ti mọ̀ pé o nílò agbára fún ìṣẹ́gun nígbà tí ìwòsàn rẹ ò bá pé, nígbà tí ìwòsàn rẹ kò bá pé, o nílò agbára fún ìṣẹ́gun. Èkejì, nígbà tí ojú oorun rẹ tó bá ti di ojú ogun, tí ojú oorun rẹ tó bá ti di ojú ogun, o nílò agbára. Nígbà tí ègún tó ń ja ìyá bá ń jà ọ́, àbí ègún tó ń ja bàbá ó ń farahàn láyé rẹ, o nílò agbára. Àwọn ẹlòmíì ìyá wọn ògo wọn ló lò, ìyá wọn dẹ̀ ń dán àwọn ọmọ rẹ̀ ò sì jẹ́ nǹkan. Tó o bá wo èyí nínú ayé rẹ̀, o nílò agbára fún ìṣẹ́gun. Nígbà tí o bá ní ọ̀tá olórí kúkú tí ò fẹ́ kó o lọ, o nílò agbára. Bíbélì sọ, ó ní mo fún ọ ní agbára láti tẹ ìlú àti àkéèké mọ́lẹ̀, àti agbára ọ̀tá. Tí kò bá sí ọ̀tá, Bíbélì ò ní pè lọ́tà. Àwọn tí wọ́n máa ń tọ̀ yọ̀ jẹ́ wọ́n ní máa ń gbàdúrà lòdì sọ́tá ẹ̀. Bí ò bá sí ọ̀tá, Jésù ò ní wọ́n fi fún ọ lágbára lórí wọn. Kẹ̀lẹ́ wọn lè láyọ̀ ọ̀tọ̀ ẹ̀. Báwo ni o ṣe máa gba agbára? Èkíní, o nílò láti súnmọ́ Ọlọ́run.
ìfihàn orí kọkàndínlógún ẹsẹ̀ kìíní kàkà Revelation 19 verse 1 kàkà lẹ́ẹ̀kan ó ní pé a sì gbọ́ igbe ìró ní ọ̀run tó jọ igbe ìró àwọn ènìyàn púpọ̀ ó ní wọ́n sì ti gbọ́ pé agbára ó jẹ́ ti Ọlọ́run kò sí bí kò lè wá agbára lọ tó o bá ti ní agbára tí kì í ṣe ti Ọlọ́run o ò tí ì lágbára torí tó o bá gbàgbára lọ́wọ́ ìṣèyàn tó o gbàgbára lọ́wọ́ oníṣègùn nígbà tí àwọn àìjẹ́ bá dé wọ́n sọ fún oníṣègùn ó yọ lọ́wọ́ rẹ ẹ̀rọ wà lọ́wọ́ wọ́n sọ pé tí o bá yọ ọ̀pọ̀ pa wọn bọ́ bá sì tẹ̀síwájú lọ́wọ́ pa wọn oníṣègùn ló wà lọ́wọ́ rẹ ṣẹ́ báyìí. tó o bá gba agbára lọ́wọ́ ẹni tí kì í ṣe Ọlọ́run bóyá àwọn ẹlẹ́sìn mìíràn bí kankan tó bá wà kó ẹni yẹn bá kò sọlẹ̀ tó bá kú tiẹ̀ bá ó ti wà sáré nìyí súnmọ́ Ọlọ́run níbẹ̀ gbọ́dọ̀ ní agbára òtítọ́ wà. báwo ló ṣe wá súnmọ́ Ọlọ́run ẹ̀kẹ́ni jẹ́ olótìtọ́ àti olódodo ènìyàn. ẹlẹ́ẹ̀kejì di àtúnbí nínú gbogbo ìwà rẹ dẹ́kun ìwà rẹ kéréke ẹ̀gàn ìṣọ̀tẹ̀ ìpànìyàn ohun tó jọmọ́ ẹ̀ṣẹ̀ yàgò fún nígbà náà ló súnmọ́ Ọlọ́run. ìwé Jákọ́bù orí 9 ẹsẹ̀ 7 ó ní ẹ máa yàgò fún èṣù òun yóò sì sá fún yín ẹ kọjú ìjà sí yóò sì sá ó ní súnmọ́ Ọlọ́run yóò sì súnmọ́ yín. báwo ló ṣe lè súnmọ́ Ọlọ́run ẹ̀kẹta máa gbààwẹ̀ àti àdúrà máa gbààwẹ̀ kí ni mo sọ wọn máa gbààwẹ̀ àti àdúrà ní ọjọ́ tó máa gbààwẹ̀ àti máa díjọ́ gbààwẹ̀ kó o sì máa gbàdúrà àkànṣe. mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ogun ò ní borí ọ ogun ò ní borí ọ ẹdìdẹ ló orí tá a fẹ́ kọ Olúwa ti pàṣípò yìí bẹ́ẹ̀ ni ìdè Olúwa ti pàṣípò yìí bẹ́ẹ̀ ni ìdè orí tó fẹ́ kọ yìí ní wọ́n ní láti jẹta mo sì dúró bí wọ́n bá wọn fẹ́ ṣe o ó ṣàlùwà akọrin Olúwa ti pàṣípò yìí bẹ́ẹ̀ ni ìdè látòrí àgbìmọ̀ ìjọba láàfin gbogbo obìnrin pátá lolúwa ti ṣe tí ń bá lè ló fẹ́ bóyá láì kórè ẹ̀bẹ̀ ṣẹ́ kórè ẹ̀ dáadáa Olúwa ti fàṣìkò yìí gbé mi dìde ẹ̀kọ́ tẹ̀lé mi látòrí àgbìmọ̀ ìjọba láàfin gbogbo obìnrin pátá lolúwa ti ṣe tí ń bá lè dúpẹ́ bóyá láì mú rẹ̀ ó yá Olúwa ti pàṣípò yìí gbé mi dìde Olúwa ti pàṣípò yìí gbé mi dìde látòrí àgbìmọ̀ ìjọba láàfin gbogbo obìnrin pátá lolúwa ṣe tí ń bá lè dúpẹ́ bóyá láì mú rẹ̀ Olúwa ti pàṣípò yìí gbé mi dìde látòrí àgbìmọ̀ ìjọba láàfin gbogbo obìnrin pátá lolúwa ṣe tí ń bá lè dúpẹ́ bóyá láì mú rẹ̀ lórúkọ Jésù ìtọ́lẹ̀ ìpadà olóògùn yìí tó ń bẹ lójú ìpadà tó ní ọ̀dà méjì padà lójú ìpadà padà ó ní wá ṣe ṣe ó ní wá ṣe òsì mọ́ wọn náà wọ́n tẹ̀lé kí n bá ṣe ọ̀rọ̀ mo ní lórúkọ Jésù ìtọ́lẹ̀